ìyà ń jẹ ọmọ Nàìjíríà púpọ̀ jù ó sì ti tó àkókò tó yẹ kí kálukú di ara rẹ̀ mú pàtàkì kí ni wọ́n ṣàkápò ẹ̀kọ́ kí kálukú ọ̀sọ̀dẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ a ní láti dá dúró àṣẹ ẹrú Haúsá mọ́ àṣìṣe ẹrú Fúlàní mọ́ torí ẹ̀ la fi dá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà sílẹ̀ kí àwọn má bàa di ọmọ ilẹ̀ Yorùbá àárí ẹnì kankan tó lè gbà wá ní àwa náà lágbára wa sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi àti wá ṣe tán kí pírẹsidẹ́ǹtì wa náà máa gbọ́ kẹ́nikẹ́ni ọmọ ọgbọ́n bíkíbi àwọn Biafra ti ní fúláàgì tiwọn àwọn Haúsá náà ti ní Àrèwá àwọn Yorùbá náà ti ní Oòduà Republic of Nigeria kò sí Nàìjíríà ń bẹ̀ mọ́ Oòduà Republic wọ́n rántí òun ni wọ́n fi lé wa lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tó wà níbikíbi Germany USA Ireland Korea Spain ní gbogbo àgbáyé pátápátá òpin ayé Australia ẹ má jáyà ẹsọ kàgírí October 1, 2020 à ń lọ sí National Stadium afẹ́kẹ́nikẹ́ni ọkọ̀ kàbalẹ̀ kò ní sí wàhálà kò ní sí nǹkankan ẹni tó bá ní ká má dá dúró òun tó wọ́n máa gbàdúrà tiẹ̀ náà lọ ẹni tó bá ní ká má dá dúró tí èyí bá ti sọmọ ìyá wa tí èyí ṣe Yorùbá èmi ọ̀gbọ́kẹ́dúkọ̀ ọ̀dẹ̀ tá lọ́gbọ́kẹ́dúkọ̀ ọ̀dẹ̀ tá lọ́gbọ́nà ń kú aná. Òun lè tètè fi ń kí àwa Haúsá ní kọ̀ntró wa Nàìjíríà ní Yorùbá ò rí ọwọ́ mú kankan rárá. Yálà o Tinubu gbà Tinubu ọ̀gbà àwa ò dìbò mọ́ àdì ìbò kankan mọ́ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ló ń sọ mọ̀ ń gbẹnu bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò mọ̀ ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ akin mo sì ń gbẹnu Alhaji Ahmed Ọlásùnkànmí Rájí olórí gbogbo ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà káàpàtà mọ̀ ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ àti gbogbo ọba alẹ́ Yorùbá pátápátá gbogbo àwọn ládéládé lóyè tí a jẹ́ ọmọ ọlọ́ Yorùbá àwa ni ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà àti dìde àfẹ́ ìyàmọ́ kí Yorùbá ọdá dúró káwúsá náà máa lọ kí Ìgbò náà máa lọ láàyè ẹ̀ gbogbo ọmọ Yorùbá tó bá wà ní gbogbo àgbáyé pátá ẹ fi ọkàn balẹ̀ ẹ sì wà ní ìṣọ̀kan ẹ tì wá lẹ́yìn nígbà bá ní ìdìrẹ̀ nínú ó ti mọ̀ ẹ wá sílẹ̀ Yorùbá ẹ̀yin náà wá túnlẹ̀ Yorùbá ṣe fún wa ẹ wá ràn wá lọ́wọ́ ẹ fún wa ní àfọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká jọ di ọwọ́ ara wa mú kó Oòduà ológòkè Oòduà Republic we are one ẹyọ kan ni wá àtẹ̀lé ẹnìkan kẹ́kiri mọ́ bóòlù Haúsá ṣe wá máa kọ̀ǹtró wa láti ẹjọ́ ìtàgbà àtẹ àpè níta àfẹ́ náà ní àfẹ́ mọ́ àwọn ará wa kan tí wọ́n ń jẹ ìjẹkújẹ l'Ábùjá àwọn ni wọ́n ń fa gbogbo eléyìí fún wa àdẹ̀kó wọn jẹ bẹ́ẹ̀ náà ní nílẹ̀ Yíbò náà kí Yíbò náà máa lọ́rùn rẹ̀ tó bá ti di òní jẹ́ńtẹ́ wọ́n gbà wọn ọ̀gbá àdìsọ ìyẹn ọ̀kan wá wọn ìbá máa dìbò láàrin ara tiwọn kí Yorùbá náà máa dìbò láàrin àwọn ọ̀bẹ̀rù anybody sẹ́ni tó fi ń pa àmọ́ ọ̀bẹ̀rù ẹni tí yà ń jẹ àmọ́ ọ̀bẹ̀rù. Who send you come? Ṣé wọ́n? Anything that happens. No retreat. No surrender. No party for Jọ́kú. Olé tí a ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilẹ̀ Yorùbá ilẹ̀ ń bà tí wọ́n wò pé bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ká ní kíkó onímọ̀kú òní kú. Àwa rẹ́bì láti tẹ̀lé ara wa sílẹ̀ fúnlẹ̀ Yorùbá. Àwa ṣetán torí wípé ọmọ akínnílẹ̀ Yorùbá gún ní rárá ilẹ̀ bàbá wa máa ń tà láti lè wá. Àwọn Haúsá ń lọ ràbájọ àwọn Yíbò ń lọ ràbájọ tí wọ́n bá ti wá rí ìbọn ṣàtàbùlà lọ́wọ́ tí wọ́n bá ní wọ́n máa gbà lọ́wọ́ wa. Tí wọ́n bá ti rí ìbọn ṣàtàbùlà òde wọn máa gbà á wọ́n wá
Yorùbá gbogbo ẹ̀. Yorùbá ẹ dìde. Arise. Ẹ ronú. Ẹ dìde. Ẹ má jẹ́ kí ìyà di ọmọ Yorùbá mọ́. Ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan. Ká fọwọ́sowọ́pọ̀. The greatest Agbekoya people's movement. Àgbẹ̀ ọ̀gbàgbọ́ lójú mi rí o. Àgbẹ̀ ọ̀gbàgbọ́ lójú mi rí o. Bàbá wa ta bá dé òye. Bàbá wa ta.